èyí tí mo fẹ́ ṣàlàyé so ó nípa ọ̀rọ̀ ìmọ̀mọ̀ Ọ̀yọ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn so àwọn náà wọ́n bùsọ̀ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lórí ẹ̀ mi ò ní tẹ́ńṣà àti dá sí lórí mi sábà dá sí gbogbo àwọn nǹkan báyẹn wọ́n bá ti jọ́rọ̀ lù àbí nǹkan kan kódà bó bá gbẹ̀sìn dání ṣùgbọ́n nǹkan kan ló prompt láti wá dá sí ó ní mò ń gbọ́ lẹ́nu àwọn ọmọ Ọ̀yọ́ kan náà àwọn àfáà dáadáa láti Ọ̀yọ́ wọ́n sọ pé tí bá ti sọ̀yọ́ má dá sọ̀rọ̀ yìí o má sì gbá o má sàwó so wá sí mi làkàì pé ká má dá sọ̀rọ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ ẹ̀sìn Ọ̀yọ́ ọ̀tẹ̀ yín dá sí ti lọrin náà ẹ̀yin dá sí ti lọrin so now ẹnikẹ́ni kan kọ́mọ́dá tí ìbá ti sọmọ Ọ̀yọ́ kọ́mọ́dá sí o ọ̀rọ̀ Imamship Ọ̀yọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni so kò sẹ́ni kankan tó bá ti jẹ́ mùsùlùmí tó bá ti mọ̀ pé tó wọ́n sọ tó tún kàṣẹ́ tí èsì ń tẹ́wọ́ bàǹkà jẹ́ kò sí máa ní òkan so yamna òwú àwọn yamna ònà tá a bá rí nǹkan kan nínú àwọn ẹ̀rí tá a lè fi òkè òkè ẹja sàlàyé lẹ́yìn fáwọn ẹ̀kọ́ lè kílẹ̀ sí bí ò ní ìtẹ́sí àti wá dá sọ̀rọ̀ Ọ̀yọ́ òtí kára àwọn afá kan bọ́lọ̀ lọ́rin bá ṣẹlẹ̀ wọ́n dá sí bọ́lọ̀ bàtà bá ṣẹlẹ̀ wọ́n dá sí kẹ́ a máa sọ pé ọ̀rọ̀ Ọ̀yọ́ ni wọ́n tó bá ti sọ ọmọ Ọ̀yọ́ mọ̀ dá sí o abẹ́yìn dá sí tàwọn lómi àbájúlọ àfá dáadáa tí ẹnu wọn ti ń jáde látẹnu àtàwọn míì so yóò gẹ́gẹ́ lọ́wọ́ jẹ́ kí wọ́n fẹ́ dá sí àwọn pẹ̀lú ògbọ́ Ọlọ́run á dá sí pẹ̀lú dá sí ẹni tó fẹ́ kí nǹkan ó dá àti pé àkéèsí so ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ni pé àwọn bàbá wa láti Ìlọrin títí tó fi délẹ̀ Yorùbá abẹ̀ wọ́n wo àwọn àgbàlagbà ká tó nǹkan sí ni ká má jẹ́ kí nǹkan ó bàjẹ́ ṣe ojú òsè ẹ̀mọ́ ti kó wá ní Ànábì Sulaiman alayhi salatu wa salam rádàlí sí ásàtún wọlé basmala nígbàtí ìyàwó rẹ̀ Bilqis wa Balqis so nígbàtí Ànábì Sulaiman náà yẹn sí wá sọ gbólóhùn kan Ànábì Sulaiman wá sọ gbólóhùn kan so ó ní àádùn bí fanadhiratun bima tarji'ul mursalin kí làwọn òjíṣẹ́ wa tá ara lọ kí wọ́n mú wa látọ̀dọ̀ rẹ̀ bọ́lọ̀ tí wọ́n kó wá nánu olúwa olúwa nadhirun bima tarji'un aba'ana al-fudala olúwa mi yantadhirukum wa aba'una wa ajdaduna alladhina warastum minhum hadha al-majd àwọn májídù yìí wa hadhihi al-manasib al-ilmiyya gbogbo àwọn manasib pẹ̀sẹ̀ yìí olúwa mi ń retí kílẹ̀ wà fún àwọn lábọ̀ bẹ́ẹ̀ làwọn bàbá yìí náà tí a bá wo ara tó ra ṣẹlẹ̀ nínú Ọ̀yọ́ yẹn kò sí dúnà ádìnà ara ìbìn tó a mọ̀ pé politics ní wọn bá ọwọ́ náà ṣùgbọ́n alhamdulillah àsìkò ní ẹjá ṣe alùsùnà ló débẹ̀ ni ẹni tí alùsùnà ní tó àti débẹ̀ náà ẹ bá wo táwọn ọmọ Ọ̀yọ́ ń pariwo ni ẹni tó wá ṣe rìyásà prógrámù ogun tó ṣẹlẹ̀ mẹ́wọ̀n gbogbo ń pè àbára náà ní Alhaji Dawud Sheikh Dawud igi ogun tí n bá rí i pé dáadáa bàbá yẹn wá jáde lánàá bóyá ẹ ti gbọ́ wọn á pèlè rẹ̀ díẹ̀ nísìn wọn wá ṣàlàyé pé kò sí àfà kankan ní gbogbo àwọn àgbàlagbà àfọwọ́yọ́ táwọn invite kí ni ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ yẹn aláfọwọ́yọ́ Ìlọrin àwọn ògbọ́ra wáyé Ògbómọ̀ṣọ́ wọn ògbọ́ra wọn yìí káàkiri ilẹ̀ Yorùbá a gbọ́ pé ará Ọ̀yọ́ ògbọ́ra wọn yìí kò lè má sá àwọn kùjẹkùjẹ láàrin ẹ mẹ́jọ jáde síta gbangba ẹ̀yin náà ẹ má tún pòlù tí ó tún dàrú ẹ lọ́wọ́ fẹ́ gbé fún ló ti gbé fún pẹ́yà àgbàlagbà wọn làwọn ránṣẹ́ sí ẹ jẹ́ ń pílẹ̀ ọ̀rọ̀ náà níwọ̀n bá tó ní wọ́n fẹ́ fa àlàyé kan yọ̀ ń bẹ̀ fáwọn ọmọ Ìlọrin yìí tèmi náà ọ̀rọ̀ náà ní ṣókí ní ara pílẹ̀ rẹ̀ ọ̀rọ̀ tí bàbá wọn yẹn fẹ́ tẹ́tí gbọ́ gbogbo ẹgbọ́ ẹni tó jẹ́ chairman committee yẹn ni wọ́n sọ̀rọ̀ yìí kọ́ wọn bá ṣe dáadáa fún un ó dé program ní. ẹ máa gbọ́ wọ́n ní bàbá tó gbéṣẹ̀ lánàá wọ́n láwọn àgbàlagbà kan tí wọ́n jẹ oyè wọ́n ń da àwọn ní mọ́sálásí láwọn àgbàlagbà náà lò bí kí ló dé tẹ̀ pé gbogbo àwọn ẹgbẹ́ ara àwọn ọ̀dọ́ bíi tiwa kan àwọn tí ò tó wa àwọn tàjọ ṣe déédéé bẹ́ẹ̀ tí wọ́n jù wá lọ náà tó ní àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gba aláta tí wọ́n ń pariwo pé wọn ò pé àwọn bàbá àwọn ṣe gbá àwọn ṣàwó ẹni tó wá jẹ́ chairman committee gẹ́gẹ́ ní táwọn àfa wa àwọn àfa bíi tèmi àwọn àfa dáadáa tí wọ́n jáde tí wọ́n bá ṣe ni pé bàbá chairman nù tó ẹ kí wọ́n fẹ́ kí nǹkan dá bàbá àwọn fẹ́ kí wọ́n lọ bá bàbá yẹn lẹ́yìn kí ló dé tí nǹkan ìfìlí báyìí àbí kí wọ́n lọ bá àbá ìmáàmù gan
ẹ má fẹ́ di ara yín síta yẹn arọ Ọ̀yọ́ ẹ má jẹ́ tí yín lò tó dàbí àwọn oníyòkù pàápàá jù látòrí ìlú tèmi Ìlọrin kò ságbóyè láàrin àwọn àfa àṣùbàtì alùmùyá lọ àwọn tí ò ní mìíní ńlá ń jà sí so pẹ̀lú àwọn tàṣùbàtì yìí òun adkhalna anfusana fil warat Ọlọ́run nìkan ni kọ́ yọ wá kúrò nù ń ta kó ra wá sí tí ó sì rí bẹ́ẹ̀ báyà náà ṣe kéré mọ̀ yìí abáwọn àgbàlagbà ànáhùn náà àwọn náà bá jẹ́ ń bẹ́ parí pé kò rí báyìí àmì ẹ̀yà gbọ́rọ̀ bàbá yìí náà ṣe gbọ́ wọ́n ní kò sí kankan nínú wọn táwọn òkú wọn ò sì wá ẹ̀yàn wọn sì jáde ẹ̀ ń pariwo pé wọn àpá àwọn bá wá ní o wọn ṣe kíní kan ní o wọn ṣe kíní kan ní o ṣé politics yẹn ti politics kan bọ́ ni ìjọba ń dá padà sẹ́yìn kẹ́kẹ́ lè gbọ́ bẹ́ẹ̀. ẹ máa gbọ́ ẹ gbọ́ kò sí kankan nínú wọn táwọn òkú ìyá máa gbọ́ lọ. fídíò ni o rédíò program ni o. ẹ máa gbọ́ bí o 150 cars wọ́n kò sẹ́ni táwọn òpin ogun àbáwọn náà àwọn tí wọ́n kó 150 cars it mean invitation card làwọn kó fún bàbá ẹ jẹ́ máa gbọ́ lọ. bàbá ń sàrù mí mo rí kan náà àwọn àfa tó ní kí àwọn ará àtọ́ wọn dasọ yọ wọn dasọ yọ wọn dasọ wọn tó bá ti sọmọ yọ gbọ́dọ̀ dá sí ìwọ àfa àtàfà dáadáa tó ń sọ̀rọ̀ yìí wọn náà máa ń dá sọ̀rọ̀ lọrin tó jẹ́ ń jáde nu nítorí wọn kálukú mo ti wò pé yàní hiya sahifukum famlahu wa bima shi'tum kó wá Ọlọ́run fún kálukú ń bá irú àtiwé máa kọ sí Ọlọ́run ti kọ́ wa ní gbogbo nǹkan tó ń béèrè ó kọ́ wa ní gbogbo nǹkan tó ń béèrè yàtì questions Ọlọ́run sẹ́ẹ̀tì ó tún wá àwọn answer ó tún gbé sí lẹ́gbẹ̀ẹ́ báyìí nǹkan tí ìbìyín léèrè ní o bẹ́ẹ̀ ti máa ṣe ni bẹ́ẹ̀ ti máa dáhùn rẹ̀ ní o níbi ìyín léèrè léyìí o bẹ́ẹ̀ ti máa dáhùn rẹ̀ ní o kí n kálukú wa mú à ń kọ̀kọ̀ sínú ìwé wa àwọn la ní dáàbò kí á mọ̀ ká tó gba káàdì wa torí ẹ̀ àmọ́ wọ́n dùn pé tí ìbá ti sọ ọmọ Ọ̀yọ́ ọmọ dá sí ibi tí wọ́n dá sí gan ibi yìí sọ ọmọ Ọ̀yọ́ àwọn ọmọ láwọn àfa dáadáa àwọn ọ̀rẹ́ dáadáa àwọn olólùfẹ́ dáadáa lọ́yọ̀ Ọ̀yọ́ sì jẹ́ kan náà àwọn ìlú tó kúnná púpọ̀ tó dáa púpọ̀ kí ẹgbẹ́ yẹn fi ń bù mọ́ àwọn ìlú tó dáa jù nílẹ̀ Yorùbá àwọn Ọ̀yọ́ wà ní ìlú tó dáa jù nílẹ̀ Yorùbá nígbà mú lọ ní tábàyì ìlú tó mú Ọ̀yọ́ ni láwọn ilẹ̀ Yorùbá wò tí nàmbà 1 tí mo wáyé pé ìlú yìí tó dáa jù àwọn èèyàn rẹ̀ dáa Ọ̀yọ́ ni Ọ̀yọ́ number 1 yìí ní Ọ̀yọ́ as a city o ní Ọ̀yọ́ as a state o ní Ọ̀yọ́ state ara ìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ ní sọ pé Ọ̀yọ́ state in general àwọn ará Ọ̀yọ́ dáa wọ́n dáa lọ́wọ́ kí wọ́n dáa láàfà wọ́n dáa lọ́kọ̀ kọ́dà wọ́n dáa láyà so hiya sahifukum hiya sahifati wa hiya sahifatuk lahu wa bima shi'tum á lọ pàdé Ọlọ́run jọ́kàndé alọ́pàdé ọlọ́ àbá àmọ́dàdé oníwọ́tọ̀ fọ̀fà ìsọ̀rọ̀ ọ̀fà ara wa lọ́fà kíláàsì ara lọ́rin lọ́fà ọ̀fà àti Ìlọrin ti di àtẹ́wọ́lábálà àmì ní ọkọ̀. àfa sàrùmí bàbá wa sàrùmí wọn Ọlọ́run kó bá sàlékún dáadáa kó sàlékún ẹ̀mí wọn nínú àwọn afáàtà àfáàwọn dákọ̀ tó wọn pè wọn òun ní chairman mú kọ́mítì gẹ́gẹ́ sọ pé àwọn pè wọn wọ́n tún wá ní bàbá sọ pé bàbá ìmọ̀mú wọ́n ní fún ara àwọn làwọn pè wọ́n. tó bá fẹ́ lọ gbọ́ kó lọ wò ní péjì ní ọ̀rẹ́dà kọ Imam Dawood igi ogun mi ò fẹ́ kó pọ̀ ní ó lé tìrìtù tí mo fẹ́ káwọn èèyàn gbọ́ ní parẹ́ torí tí kò sí much sàndẹ́ nítorí tí èèyàn fẹ́ lọ àárọ̀ kùkù káwọn dáwọn èèyàn dó so òun nìyẹn pé àwọn bàbá wa tí wọ́n wá pé gbogbo wọn táwọn àgbàlagbà wọn wá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn alùsùn náà ní o àwọn kìnnìkan ní o nǹkan kan ní o níwàá wọ́n ìfàtí tó wáyé pé àwọn tí èsì inú bàbá tí máa ń
tí wọ́n máa ń pariwo humanity káàkiri tọ́ba ẹ̀pọ̀ wọn lọ́ba lọ bọ́ sí ni wọn ní invite kankan náà àfàlùsùn náà wọn ní invite ẹnì kankan wọn mọ̀ sí làbìlàbì tó rí ni àtẹnu tí wọ́n ń kó ayé wọn lọ gẹ ìtọ́lọ̀ ń ṣe fún yín àwọn kan bẹ tí wọ́n jù lọ wọ́n ṣe wàhálà rẹ̀ wọ́n ní bíbí jù lọ wọ́n ní wà wọ́n lẹ́sìn wọ́n ní gbogbo ẹ̀ ọlọ́run ṣe tó ṣe fún wọn tó ṣe fún yín kò ṣe fún wọn ẹ máa dẹ́sẹ̀ ọlọ́run bá wú bẹ̀rù tó tẹ́lẹ̀ ọkọ̀ àti ọlọ́run gbogbo àwọn àbáyé ni wọ́n pè so wọn tí ọba wọlé wọn ṣẹlẹ̀ gbọ́n bàbá wa lọ́yọ̀ọ́ abẹ́yìn wọ́n má jẹ́ ìlú ọ̀yọ́ náà tó dàbí ìlú mi tí ń bí ẹlòmíín nínú ni pé ìmọ̀ Ògbómọ̀ṣọ́ wá bẹ́ẹ̀ àbí sọ Allah wàrà ọlọ́run bá sàlékún dáadáa tó rí jẹ́mi àfáwà ìmọ̀ Ògbómọ̀ṣọ́ tó tọ́lá jẹ́mi ó gùn dáadáa wọ́n sì jẹ́ wọ́n sì ṣe ọ̀tẹ̀ ọgbàṣẹ́ rí wọn tí wọ́n darúgbò mọ́mù tí ń bí ẹlòmíín nú ẹgbẹ́ ti ṣe súnà ní ojúmọ́ làáfà dókítà ń pariwo pé súnà làwọn ń ṣe àwọn súnà àwọn àlùfáà wọ̀nyí òdodo ìtọ́kàn wọn òun lòdodo so kọlọmba àti dáadáa fún wọn aláwọn náà pé táwọn tí ìbínú tẹlómi bínú rẹ pé àwọn ọlọpàá ìmọ̀ tọ́lẹ̀ sínú tọ́lẹ̀ ìṣe yẹn pọfẹsọ aláwọ náà lọ pé wá sí pọfẹsọ aláwọ ìṣe yẹn ni hafiz allah sheikhana ọmọdéláwọ fi ọmọ ìhìn jẹmíyàn àti gbogbo àwọn àgbàlagbà tí wọn wá bẹ ẹlòmíì Malam Yusuf ní pọblẹmù tiẹ̀ wọ́n invite kó wà àwọn èèyàn ni wọ́n wá èyí ṣe tí Yorùbá yà lábò sí báyìí kíní kan sì ni mo fẹ́ kẹ́yìn ara Ọ̀yọ́ ọlọ́mọ kíní kan gbogbo àwọn àyímọ̀ tó wà lẹ̀ Yorùbá lónìí àyímọ̀ tí ìlú tó dé pé ìmáàmù ìlú ni o ilẹ̀ Yorùbá Ọlọ́run ṣàánú ẹ̀yin ara Ọ̀yọ́ fà ẹni tọ́lọ́ yàn fún yín ọlọ́ọ̀ Ọlọ́run ṣàánú yín púpọ̀ kò sí kankan gbogbo àwọn ẹlẹ́mọ̀ ọmọ Yorùbá tí mo rí lọ́dà bíi bàbá ìmáàmù yìí rí alátàrà fi àfárà àtàkùwà alamtara fi هذه العلامة علامة التقوى علامة الزهد bàbá máa ń bá yín sọ̀rọ̀ báyìí فكأنه القرآن àwọn Ọlọ́run ṣe fún yín rí pé bàbá yìí ṣàjàgùdìjẹra ní ìrú wọn lásán gan wọ́n ní yàzáàrù máa fi ka àlàáfíì ẹni tó yẹ kí ni wọ́n máa dùn sí Ọlọ́run yàn lẹ́yìn lórí ìjàgùdìjẹra onímọ̀ tààrà ni wọ́n ìbò sàkọ́fà tẹ̀yìn àlàràbí yẹn lè jèrè sí yà kí wá sí yóò nìkan Ọlọ́run tún wá ọ́sùdà ìyá náà bàbá wọn lẹ́hìnkì ẹ̀wù bọ́rọ̀ kalẹ̀ wọn ẹ̀fíwé kankan náà àwọn ọmọ ìlẹ̀ Yorùbá yìí sọ àwọn tí wọ́n jẹ́ aládàáni mọ́sálásí o àmọ́ ní àwọn ọmọ òmùmù ní àfọwọ́sowọ́pọ̀ ilẹ̀ Yorùbá sẹ̀ ní sẹ́mi ní àárọ̀ yọ ọlọ́wọ́ ẹ̀kẹ́ máa dúpẹ́ pẹ́ni tọ́lọ́ yíyàn fún yín ní màmú yìí bàbá tọ́lọ́ yíyàn yìí níbo ni mo fìtì nísìn bí màmú rẹ̀ jáde wọ́n tó gbé jáde kíbúrò àwọn experience wọn lórí fíìdì ìmọ̀ yìí ó tó gbé yẹn jáde ọjọ́ eré wọn ó tó gbé yẹn jáde àwọn aláǹyà gbogbo ọkọ kára ni màdí ni àdàbí ni màdìkásí ni مقصدنا واحد مقصد مؤسسي هذه المدارس كلها مقصدهم عليهم رحمة الله جميعا واحد فقد أسسوا هذه المدارس ابتغاء لوجه الله وإنارة لقلوب عباده وهدايتهم بما فيه صلاح أمرهم الدنيوي والأخروي مقصد الله وين إليه هم صنع بجكتي في موضوع بداون لكي إليه كي تفرقة لأمة محمد صلى الله عليه وسلم لا so Ọlọ́run yàn mọ́mú Ọ̀yọ́ yìí wallahi la nuzakki ala Allahi ahadan mi ò rí pé ẹni rí ni wọ́n àárín wọn táwọn àmọ́ tára ń ta yìí ìsọ̀rọ̀ wọn ìgbọ́rọ̀ wọn kalẹ̀ Kùránì ni wọ́n dàjẹ́ ti Kùránì púpọ̀ ìmọ̀mú mi tẹ́ bá pè jáde orin ní ọmọ kọ ẹ̀rí wọn tó bá wọn àgbàlagbà sọ pé kí wá ṣe pé wọ́n wá mọ̀ pé ìmọ̀mú ọkàn wọn ò náà fi wọn lọ múra kalẹ̀ o tẹ́ bá rí bàbá yẹn tàbí pé Ọlọ́run kan lóhùn lóhùn yẹn ẹni tí mo yàn fún yín ni
ìmọ̀ àwọn àyímọ̀ yòókù àmọ́ ìmọ̀ àwọn tí wọ́n ṣáraka mọ̀ṣárikú náà yòókù àmọ́ bàbá yìí ọlọ́run ló gbé ikú kìí sèyàn ibi ìmú ti wá ní mọ̀ràn fáwọn náà àtàwọn tí wọ́n máa ń tẹ̀lé wọn. ìmáàmù ìlú lẹ jẹ bàbá ọlọ́run jẹ́ àríyìn pé kìí ṣe ìmáàmù alùsùn náà o. Dr. Kamaluddin marhaban bikum ọmọ ìyá mi àlejò kúwí kìí ṣe ìmáàmù alùsùn náà bàbá òun lẹ jẹ o ìmáàmù gbogbo òlu. يرجى منكم أن تؤتي كل فريقة أو كل حزب نصيبه. يرجى منكم شيخنا الفاضل tí Ọlọ́run gan retí wọn kẹ́ fún gbogbo àhàzábù yìí àwọn àhàzábù tì níyà kẹ́ fún wọn lẹ́tọ̀ọ́ wọn fún wọn lẹ́tọ̀ọ́ wọn ìmáàmù gbogbo òlu lẹ jẹ́ táwọn kan wà lọ́kùnrin àjọ àwọn alálùsùn náà wọ́n á gé ṣòkòtò ara súnà ní ara ẹ̀sìn ni tí wọ́n á sẹ́ẹ̀tì ṣòkòtò tí wọ́n á gún lọ tí wọ́n mọ̀ gbájú tí wọ́n mọ̀ gbẹ̀yìn tí wọ́n mọ̀ gbájú àwọn aláwọ̀ àmẹ́ lónìí ara o ẹ̀yin Ọlọ́run ó bì kìí sàwọn o ẹ̀yin Ọlọ́run ọba ó bì mọ́ mú Ọ̀yọ́ lónìí ẹran tí ayàtọ̀ náà ní yawma nad'u kulla unasin bi imamihi ọjọ́ kan ń bọ̀ kí gbogbo mọ́mù kankan ọlọ́mọ nígbà kulla unasin bi imamihi àsìkò táyìn wà mẹ́yìn ó bì í léèrè ẹ má tètè fún ikọ̀ bayna al-mutasawwifin as-sunniyin ìmáàmù gbogbo kó wá lẹ jẹ ẹ sì fi ń ká kúlẹ̀tọ̀ rẹ̀ fọwọ́n balẹ̀ kí ọlá tó yàn yín fún ara rẹ̀ yọba ń ṣe ó sì jẹ́ àsìkò tí yóò jẹ́ sábàbí pípa ẹnu mùsùlùmí pọ̀ lọ́yọ̀ọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá yòókù ní bàbá sókí gbogbo ẹ̀yin ará Ọ̀yọ́ gbẹ̀yìn afáwa yẹn bàbá àtẹ̀bí wa àtẹ̀yìn ọ̀dọ́ bíi tiwa náà ẹ kún bàbá ìmáàmù kí bàbá ìmáàmù náà sayyidu qawmin khadimuhum sayyidu qawmin khadimuhum bàbá ẹ wá sí ẹ̀sìn Ọlọ́run ni ẹ sì ṣe kédìmá ẹni tí ọba pè yẹn pé àwọn tó ń bínú ẹ pè wọ́n bó bá bàjẹ́ ó kọ yín wọ́n dà sí kó yín lẹ́wà mo ti bá bàbá sọ̀rọ̀ èmi fúnra mi ti bá bàbá ìmáàmù Ọ̀yọ́ mo ti bá wọn sọ̀rọ̀ báyìí látara ìkànnì àwọn afáwà tí wọ́n ṣàdúrà fún wa táwa náà ṣàdúrà fún wa. So bàbá ẹ má fi síbi kan má fari apá kan kẹ dá apá kan sí gbogbo tí ń jẹ́ mùsùlùmí o sì gbọ́ lẹ́nu tí náà gbogbo tí ń jẹ́ mùsùlùmí nílùú Ọ̀yọ́ lónìí sunni ni sufi ni kọ̀ríbù ni naswati ni ansọ́rù dínì ni ansọ́rù sùlámù ni nàwárù dínì ni gbogbo ẹ̀ pátápátá yìí ni wọ́n mú gbogbo wọn tẹ́ ẹ bá kó wọn jọ wọn kó jọ tẹ́ ẹ bá tú wọn ká wọn lọ́dọ̀ ni wọ́n tú ká ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ nu olúwa ní ẹ̀rán ti àyà náà nánú yìí mọ̀ ta pàánà kìtùbù máa kọ́ dààmú wa àfàrà hàn ilẹ̀ kọ̀ dààmú síwájú Ọlọ́run pẹ̀lú Imamship tẹ̀wá mẹ́yìn ní ẹ̀fẹ́ kọ̀ dààmú síwájú Ọlọ́run wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah tẹ́ bá kún gbogbo olúwa ní tajiduhu inda Allah ẹ bá nu sọ yín fáyín tẹ́ bá kún gbogbo olújọ papọ̀ ẹ máa wo àwòkọ́ṣe lára yín tí gbogbo olúyòkú náà rí olúwa ní tajiduhu inda Allah ẹ bá yín náà lọ́dọ̀ Ọlọ́run so wọ́n ti fún yín lọ́bẹ̀ báyìí yóò bá wù yín kẹ̀sísì a máa advice yín bàbá àti mọ̀gbọ́n lọ́wọ́ bá yín ṣe ẹ bá ní mo yúùlù pé tí mo ti parí ní ẹ máa àwọn máàdì lèmi àwọn máàdì máa ti wà ní àwọn onímọ̀ sí báyìí sí àwọn onímọ̀ sí báyìí àwọn yòókù kì í sì mọ́mú máàdì lẹ́jẹ́ o mọ́mú Ọ̀yọ́ àwọn àdàbí àyè àwọn gba tiwa díẹ̀ àwọn onímọ̀ sí ara o mọ́mú àdàbí àkẹ́jẹ́ o mọ́mú Ọ̀yọ́ àwọn mọ̀lẹ́kà sí ìyá ẹ̀ ní báwọn ṣe torí pé àwọn náà bá mi àmọ̀ pé ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ á sàn fún yín ní màmá ni Ọlọ́run bá sàlékún dáadáa yìí náà ti tọ̀ yọ́nu ẹ̀rí pé mo kọ́ àwa ọmọ Ìlọrin sí àkíyèsí mo fẹ́ kí lè jẹ́ fún Ìlọrin lápapọ̀ látòrí bàbá ń Bàrígà Sayyidu Murtada bàbá ń Bàrígà Àdìó Ọlọ́run bá sàlékún dáadáa fún wa. ṣùgbọ́n kẹ́ wòye sí nǹkan kan gbogbo ọmọ Ìlọrin tọ́lọ́run bá ní gbọ́ nǹkan yìí ọ̀rẹ́ ká pera wá ń kọ̀rọ̀ ni àwọn tá a pè dà ẹ̀ka bá ṣe ń di làwọn kan mọ̀ tù ẹ̀yin rí ọmọ Ọ̀yọ́ kan dọ́kàn rí kọ́ ajáde ṣẹ́sẹ̀ gbọ́ àfa kan ọmọ Ọ̀yọ́ kan máa bú àfa kan lọ́yọ̀ lábàá nígbà Ọlọ́run fún yín sẹ́nà sí káfà kọ́ jáde lọ́yọ̀ kọ́ máa bú àfọ Ọ̀yọ́ àgbórí báwọn bàdá tí máa ń lẹ́nu sí lọ́rin tí wọ́n bínú kẹ́ sí ibo tí wọ́n ń ṣe ní sọ tí wọ́n dá sọ̀rọ̀ lọ́rin tẹ́ máa rí èdè àrífín
já abaina wa ajdadina fi masaili din bẹ́ẹ̀ náà àwọn afáàlù súnà bẹ́ẹ̀ ni bóyá nú àwọn afáàlù Sufi bẹ́ẹ̀ ni sẹ́yìn rí Ìbàdàn kankan ọmọ bú alábàdàn kankan lè kí wọn adì wọn láwọn lè kí wọn àti wọn jọ ń ráìfà àbí máa kàtà tàbí àti ráìfà ara wọn ẹ̀yin gbọ́ kí wọ́n kọjú sí àwọn rí ìyẹn wọn lọ Nàìjíríà káyìí tí ń lò pé ẹjẹ́ padà wálé ẹjẹ́ sí làákàyè ẹjẹ́ abẹ́rù Ọlọ́run láti má jẹ sẹ́tàn bàbá wọn yìí sí kalẹ̀ ó bàjẹ́ kó tó di pé yọ bọ̀ ó ti fẹ́ túká tán aláàtàrí àwí kọbù lálífà wà á ti lílá jíbí aláàtàrí àwí aláìlọrin bàníjà dátì aláàtàrí àwú kọbù lálífà wà á ti lílá jíbí àyà sẹ́rí padà kọbù lálífà wà á ti kó tó mọ̀ sí túnṣe náà ẹ̀sùn ẹ̀fún máa fa Ìbàdàn kan bẹ́ẹ̀ lè kí ó dáwà Ìbàdàn ọmọ dáwà kan tó wá kọjú bàbá máa dìrì tí ń bù ẹ̀ lè rí ọmọ lè kí ó máa dì kan tó kọjú sí dáwà àbí tí ń bú àfọ àrùn òkè ààrẹ àwọn aláwà ní Ìlọrin ọ̀sẹ̀ tún náà kò sí láwà ní Ìbàdàn ṣe rí kí ààrẹ kẹ́kọ́ bú alábàdàn ní láwà ní nítorí wọn ni pé Ìlọrin ọ̀ká àwọn kéwò Ìlọrin òtí kìnnìkan kó Ìlọrin òtí kìnnìkan sọ̀rọ̀ Ìbàdàn òun fi àwọn ọmọ ìyá mi sákèsì ni ibi tí mo wà lánàá bẹ̀ náà mo wà lónìí badal islami wa din badal islami wa din tó wà nù kàmí Ìlọrin Ọlọ́run ní ogun ṣẹlẹ̀ ogun olúwa ṣẹlẹ̀ wájú front lẹ́tì bá mi àmútu wa àhàyà lè ájì balidati ẹ kúrò ní Ìbàdàn ẹ lọ Ṣakí àwọn àṣàbù ìníyà oríṣiríṣi orúkún Ṣakí náà tí lè kí wà tí túrùkù wà àti ìyá ní ànẹ́mí kọ̀lẹ́rí ànẹ́mí jàbárí àǹkankan ṣe ẹjọ́ kankan gbọ́ àwọn bàbá wọn síta báyìí kí wọ́n mọ lálàá sí ara wọn ìjà padà láti ẹnu jọ́ ní ìnáṣẹ́ mo kàn ására àsùkúta wà súùt mo ására kí n dákẹ́ lórí àwọn gàgà tí ń dọ́dọ̀ mi àpájọ lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa almarkazi yìí hafidhallahu madarisana jami'an àyà ní sùúrù bẹ́ẹ̀ bàbá wa náà ohun tí wọ́n dá wa lálẹ́ láwọn ọ̀rọ̀ ìjà sọ̀rọ̀ fún sẹ́ni tí wọ́n sùn sẹ́ni kan tí ò lé sí ọ̀rọ̀ lẹ́nu kó wá ń wọ́n kàn dákẹ́ náà ni ẹ̀sọ́ ìlú ni àfilọ́rin náà ni Ìlọrin náà lẹ́dìde láwọn ní pọ̀lẹ́sà lárú òun bí díà ní ẹ̀yìn náà lẹ́pọ̀ mẹ́ ẹ̀yìn lọ́rin yìí kan náà lẹ́dìde ní ẹ̀yìn alùsùn náà lọ́rin rọ́tẹ̀ ń pariwo náà lẹ́ni Sheikh Imran náà ẹ̀rí ní ó ti ẹsẹ̀ rẹ̀ ti yẹ tipẹ́tipẹ́ aláburú ni ẹ̀sùn alùsùn náà kan ẹ̀fún alùsùn náà ẹ̀yọ̀ kan ìjọ tí Dr. Sharaf àbíta òun lọ wàrà tí wọ́n lọ tán káyọ̀ máa fọ́tò tí wọ́n pàrà ayọ̀ fọ́tò ọ̀ alùsùn náà kan ló gbọ́mọ̀ sọ tó jáde tó kó lọ́dún fún Dr. Sharaf ẹ̀yìn lọ́rin náà lẹ́ tó ń dìfẹ́ǹdì Dr. Sharaf tó clear odu hashams táwọn ènìyàn pariwo ká má ṣe wọ́n ṣe yìí alùsùnà kan àbí alùsùnà lẹ́yìn Dr. Sharaf l'Ógbómọ̀ṣọ́ nínú àwọn ọmọ kí nínú àwọn olólùfẹ́ náà tí wọ́n jọ ń ṣe súnà wọ́n fi Ògbómọ̀ṣọ́ tòní Ọlọ́run ti sàlékún dáadáa wọn Ògbómọ̀ṣọ́ ni wọ́n àtàwọn míì táàmà àmà wọn torí pé wọ́n fi wọ́n ju ìwọ́n hàn látara rẹ̀ Ọlọ́run sàlékún dáadáa wọn àti bàbá ìmọ̀ ẹ̀rọ ọmọ Ògbómọ̀ṣọ́ kan kó dìde kó máa èmi ò ní káwọn èèyàn ṣe correction but kí ló dé tó jẹ pé aláró ni o ìmọ̀ràn ni o kìnnìkan ni o àṣẹ̀mọ̀ ṣe ìmọ̀ràn sí fún mi ìdìbò fi ìlú tiẹ̀ lẹ̀ àwọn àfáàlú wọn kọ̀lọ́kùn wọn bí díà kó dòkó kọ́ àwọn Ìlọrin wọn kọ́ súnà o léjì gbòhùn wọ́n á káwọn ọmọ Ìlọrin bábẹ́ èyí tó ń jà sí ìlìsámù kò sí ìlìsámù wọ́n ń ṣe ta wíìlù tí ọba yà Ọlọ́run bá mu wọ́n ń ṣe wọ́n ń tò yín wọ́n sọ ọ́ dẹ́gbà wọ́n fi ń lu àwọn yẹn léyìn bí díà yẹn kìnnìkan àwọn tó ẹ̀ka nígbà tí Ìlọrin náà kẹ́tì lé wọn pò nù àwọn ìgbà tó yẹ pé ẹni àkọ́kọ́ tó ṣe ó ṣe gbé lẹ́kí àbàtọ́ wà nù lọ́rùn dòní gbogbo alátọ́ bá ti láwọn ìlú gbẹ̀yìn àgbàlagbà wọn lẹ́kọ̀ọ́ sí rẹ̀ tó nígbà tí ń bọ̀ ẹ̀pa náà rẹ̀ bí tí ń lọ ní pé ẹ̀yàn máa lọrin débi tí mo pè é èyí tí kò ọ̀rọ̀ sí ara wa mọ́
ẹ̀yin sọ òkú àrùn sí ara wa mọ́ alhamdulilayi bàbá wa ti máa ń ṣe lọ́tọ̀dọ̀ wọn wọ́n ti dákẹ́ báyìí gbogbo àwọn ọmọ táwa náà wá kú ẹ̀yẹ dákẹ́ káti sàṣepọ̀ kí ni ó lè ga kẹ́sìn ó lè gbilẹ̀ sí ẹ̀sìn orí báyìí lánàá ọmọ ìyá mi nílọrin ọba àjẹ́ alùsùn náà ọba àjẹ́ nsúfì ọba àjẹ́ dàbíyà ọba àjẹ́ màkàsí ọba àjẹ́ màkóńdòrò هذا الكلام كلامي هذا في هذا الصباح المبارك موجه إليكم جميعا وجهوا هذا الكلام المتواضع إليكم جميعا isi tó ipá wà nìkan balaja àgbà síta alála sí wọn àgbéṣe kàdámù síta alála sí wọn àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ọ̀pọ̀lọpọ̀ fi wá rí wa fín ọ̀pọ̀lọpọ̀ rí wa fín bẹ́ẹ̀ kò sọmọ lọ́nà kan tó wà láyé àti wọn máa lọ sọ sáwọn àgbàlagbà nílùú kan àbáwá náà ládàálẹ̀ àbá ti wá rẹ́ nìkan tí wọ́n ti ń sọpọ́tì wa wọ́n àbí ìsọmọ ìlú wa tí wọ́n ti ń sọpọ́tì wa ń support emotion wa ń support ideology wa ń support nǹkan propagate so kọ́ra tó wáyé pé ó wà ní ọ̀nà tí ọ̀tọ̀ ibẹ̀ ní pèpè sí a máa support rẹ̀ a máa hélì rẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ kan tí ò níran tí ò ní bíbí kankan tí ò lè gbé bàbá rẹ̀ tó bí jáde síta kọ́ nípa àwàdà bí ẹ̀nà dàbí yún kíní kan alábùsù yún àbí kíní pè ẹ̀ máa hélì rẹ̀ alájà gbèsè bàbá yín mọ́ ni. abẹ́lẹ́ yọ wọ́n kó nù lọ́rin ṣé kára mi ti bàbá wa mọ́ ni abẹ́lẹ́ yọ wọ́n kó nù lọ́rin nígbà tí ẹ̀sìn wa dìde kùdì èyí mà kọ́ mà ó dòkó síbẹ̀ yẹn kò lọ́lé kí ó kún kò sí ní kakọ́ ìdòkó sójà mẹ́ta yóò máa dá sí gbogbo nǹkan ẹ̀bẹ́ lọ tó tẹ́yìn rẹ̀ lẹ́mọ̀ ṣe program rẹ̀ lẹ́mọ̀ hélì rẹ̀ ó dòkó máa sẹ́nu gbogbo ọ̀rọ̀ ní ó máa dá sí ọmọdé mélòó ni yóò máa ṣe yamayama ẹ̀mọ̀ hélì rẹ̀ àfáà rẹ̀ tó kọ́ ń kíw èmi àti ẹlẹgbẹ́ tí ìbájú àfáà rẹ̀ lọ́lọ́jú rí àfáà rẹ̀ tó kọ́ ń kíw àti pàdé lẹ́kọ́ mẹ́ kí ló àfáà rẹ̀ ń gan mọ́ bèlòbèlò òun kí ló ń ga àfáà rẹ̀ ń gbẹ́ tó mọ́ àti jòkó láti jòkó lẹ́gbẹ̀ẹ́ ara wáyé àjọ sábà ara wáyé ọmọdé mélòó ni yóò jòkó ẹ̀ máa hélì ẹ̀ máa hélì ẹ̀ máa hélì níjọ́ la fẹ́ ṣe la fẹ́ kó náà àdáwà yìí níjọ́ la fẹ́ tọwọ́ rẹ̀ bọ́lẹ̀ fíìmù abẹ́yìn nana. lẹ́yìn afá wa lẹ́yìn ẹ̀yìn akẹgbẹ́ wa ẹ̀yìn aṣáájú wa nírọ̀lẹ́. ẹjẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run balẹ̀ kí ọlá ọlọ́run sàlékún mọ̀nà wa yóò sàlékún ìdáyà wa tí màá bá délé ni òun nìyẹn èèyàn fáwọn láti ẹ̀ bá wa nílùú Ọ̀yọ́ ẹ má jẹ́ Ọ̀yọ́ bàjẹ́ o ẹ ṣọ̀kan ẹ ṣàdúrótì ẹ pa nípa wọn ìmáàmù ẹ bá rí ibi tí wọn ti ṣe déédéé kàwé nù hù ẹ bá rí ibi tí wọn ti ń ṣe déédéé àyín nù hù ẹ bá rí ibi tó bá ti ṣe déédéé tó ń ṣe dáadáa tí wọ́n ń pè pèsè bó ṣe kí wọ́n pè tí wọ́n ṣe kankan náà ta'awanu ma'ahu ẹ kún wọn ẹ sọpọ́tì wọn ẹ ṣọ̀kan náà wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu Allahu akbar kìí ṣe lima yani ta'assara alayna an naj'ala al-Qur'ana nusba 'aynayna na'malu bima fihi qalban wa qaliban kama yuqalu in sahha at-ta'bir tún lè fún wa ẹ ṣe wọn lájọ láyà Miami Fali Ablatif Hasan Miami Sheikh wa kí gbogbo yín o ẹjá kún wọn lọ́wọ́ ẹwù gbogbo ilẹ̀ Yorùbá ni mo mí ni o irú mọ́mù yìí ọ̀sọ̀ wallahi irú mọ́mù yìí sọ ẹjá gbárù kùtù gbẹ̀yìn bàbá wa náà Sufi làwọn akẹ́kẹ́ olè jẹ́ Sufi kò ní ọmọ sọ̀pọ̀tì wọn akọ bàbá yìí ò sínú àwọn mutashaddidun kó wọn sínú wọn tó wọ́n sì ní kékeré ẹ̀yin bàbá náà lẹ́pàá lọ́yọ̀ wọ́n ní kékeré láti pẹ̀ka àrókò tètè panẹ́ kó tó bú rẹ̀kẹ̀tẹ̀ kó tó di pé ẹ̀ tó máa rán eléyìí náà ẹ̀ máa rán kọ́mọ̀ tó dàbí ti Ògbómọ̀ṣọ́
tó sì ti wọnú ẹ̀ ọ̀kadà ńlá tutfi àánú náà sí alfitna. kájà amadu ọláwálé àmín àwọn ìyàkùn so ẹ sọ pé yàrá ọyọ gbé àgbàlagbà ẹ dìde sí ibi tí nǹkan náà bá ti kù díẹ̀ bàbá àmọ́ musa yìí ni ẹ sọ mọ́ wọn àbá àwọn bẹ́ẹ̀ náà bá lẹ́ lọ bá wọn yẹn ẹ lọ bá wọn ẹ bá súnmọ́ báyìí máàmù náà ẹ jẹ́ àmọ́ pásítọ̀ tí wọ́n lé léyìí o àsìkò tí yìí ń lò yìí lọ́wọ́ jẹ́ ẹgùn lẹ́mìí ẹ̀sìn bẹ́ẹ̀ bá pẹ́ inṣàlá ẹ padà kú mẹ́ta ni yóò wá dìtàn nahnu nuhyil mawta wa naktubu ma qaddamu wa atharahum wa kulla shay'in ahsaynahu fi imamin fi kitabin mubin في إمام مبين كل شيء كل شيء نكراني يفيد الأموم gbogbo nǹkan lọ́lọ́run wọn kọ gbogbo ìtẹ̀sán lọ́rọ̀ nígbàgbọ́ ìtẹ̀sán gbangba ìtẹ̀sán iṣẹ́ gbogbo nǹkan nígbà tẹ̀ ti débẹ̀ sọ yìí fàmí tó ń kún tí wọ́n ti sí sọ yìí fàmí ìtẹ̀ ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ní sọ yìí fà tí wọ́n bá yẹn kọ́ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wá dì mọ́ gbogbo Ọ̀yọ́ wọ́n ti tó sí fáìlì míì fún yín lọ́dọ̀ Ọlọ́run èyí náà sì mọ̀ bẹ́ẹ̀ wọ́n ti fi fáìlì míì fún yín نحثكم شيخنا ونحضكم أن تملأوا هذه الصحيفة الجديدة بالحسنات وبالسداد في القول والعمل وأن تجمع شيخنا شمل هذه الأمة وأن تجعلنا على صعيد واحد بمنه وفضله وكرمه وإحسانه lọ́hùn jó wúlò nítorí bá wúlò gbogbo ládàá dábàá rí mẹ́ ayọ̀ǹda rẹ̀ fún Dr. Hawa Ibrahim ọlọ́run mọ́ bá wọn lóko jẹ́ ọlọ́run mọ́ bá wọn lóko jẹ́ ọlọ́run mọ́ bá wọn lóko jẹ́ ilé ọmọ wọn o èyí sì rẹ́dì láti mọ̀ wọn ọlọ́run bá lè yàn máa yàtọ̀ inshallah àmọ́ wọn bá báyìí lóko jẹ́ irú àbáwọn ṣe rí tó ń ṣe dáadáa fáwọn èèyàn lọ́tún lọ́sí àti alùsùnà àti etí alùsùnà àlẹ́sọ̀ pọ́n alùsùnà ni wọ́n ju rẹ̀ jù àlẹ́sọ̀ pọ́n àti alùsùnà ló dé gbogbo mùsùlùmí wọ́n sà dá ojú orí wọn kọ́ gbogbo mùsùlùmí wọ́n dojú orí wọn kọ́ bí àbáyé ti wá rí ìtàlọ́mọ̀ pé wọ́n tó bá wọn bí ẹ̀fọ́n family wọn àbáwọn tí wọ́n jọ ju at the same level ni wọ́n lè mọ́ra wọn pé lágbájá ọmọ ọ̀fà ni wọ́n mọ̀ ní iye báyìí bílíọ̀nìyà mọ̀ ní kò sẹ́ni ó lè mọ̀ ìgbà tí wọ́n ń ná fáwọn èèyàn òun la tó mọ̀ tí wọ́n ń bẹ́nu àwọn ará Yorùbá wọn náà tó ń bẹ lọ́fà bákan náà tí wọ́n fẹ́ lu ojú bàbá yìí lọ bẹ́nu lọ tí wọ́n lu ojú bàbá yìí lọ ìbẹ̀ káàkiri ìlú kan ẹni tí ń náwó bàbá yìí ti ń ná ẹ mú jáde kù sí gbogbo ilẹ̀ Yorùbá àti lọ́yìn yàbá mi ti lẹ̀ Yorùbá o dáhùn àbá gbé sínú àlágbé sí àwọn ìṣẹ̀lẹ̀ Yorùbá torí pé 80% ẹni tó wà nílọrin ètò Yorùbá ní ìyá lọ́bẹ̀ wọn àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bóyá tàṣùbá ti kọ̀bálí yàlá ṣùgbọ́n nílọrin gan ta ní ṣerú rẹ̀ lónìí ní sanáwó bàbá sára kí kárí lánàá àmọ́ lónìí ta ní ṣe gbogbo àwọn tẹ̀ ń pariwo àwọn olóṣèlú rọrùn àwọn sẹ́nìtì rọ́ tẹ̀ ń pariwo káàkiri rọ́ nínú ànáwó kankan táwọn fẹ́ gbà lọ́wọ́ yín òun ni wọ́n ń fún yín bẹ̀ wọn ẹgbẹ́ kankan gbogbo àwọn èèyàn àwọn tẹ̀ ń pariwo bó ló ṣèlú bá dé ní àbáyé dá sí ńlọrin gbogbo àwọn tẹ̀ ń pa ẹ bá lọ sí ìlú ẹ bá lọ sí yẹn gbé sípò wọn àwọn kan tó ń dáwà kàárọ̀ kan mo rí àfa wa ajílàbẹ́ka tó náà ń kí ẹnìkan ní ẹ̀mọ́ tara yín àwọn èèyàn lọ bá wọn kọ̀rọ̀ tí mo súre fún wọn owó rí ẹ̀mí èèyàn torí ẹ̀kú ìlú wọn fún wọn wọn lọ bá wọn kọ̀rọ̀ wọn ní ṣe àwọn tán kalẹ̀ nídìí ẹ̀ wọ́n máa gbó lọ bí mòlúdì wọ́n máa gbó lọ bí bẹ́ẹ̀dẹ̀ ẹ bá dé lọ ẹ máa pariwo sí wọn lọ́wọ́ ní rọ́kàkiri bàbá Sàràkí ti lọ pẹ̀lú àánú ọmọ ènìyàn lọ́kàn rẹ̀ tí ń sọ yìí mò ń sọ pẹ̀lú tí mo mọ̀ sí ní mo tá sọ̀rọ̀ bá tọ́ àṣọ fún yín ní ara lọ́rin àtẹ̀yìn àfáàrọ̀ tẹ̀ ń polówó àwọn olóṣèlú burúkú yìí torí wọ́n fún yín ní wúrà wọ́n fún yín ní hájì àwọn èèyàn lọ bá wọn ń kọ̀rọ̀ ẹni tó ní kánsà ní ọkàn wọ́n lọ bá wọn kọ̀rọ̀ wọ́n ràn wọ́n lọ́wọ́ fún $1 ẹni tọ́tọ́ rẹ̀ ọmọ rẹ̀ wọ́n lọ bá wọn kọ̀rọ̀ wọn fún $1 ó máa ná mílíọ̀nù síwájú àyàn àfa sáfà òdodo mọ́ lọ́ọ́ máa ń sàlékún dáadáa fáfà làbíbù kéyìí lọ́wọ́ jẹ́ tiwọn èèyàn mi dáadáa ni wọ́n aṣáájú dáadáa sì ni wọ́n fún wa gbogbo ohun tí ń jẹ́ àwọn burúkú máa fi ṣèdèdè wọn àtàwọn ọmọ wọn. ọmọ kan tẹ́lẹ̀ lọ́ọ́ pè ní wàlẹ́ ọlọ́run wèrè yẹn sì bí wò ó lọ sí dẹ́ẹ̀dẹ́ àbí kí wọ́n ṣe sórí. ètò ìpín wàlẹ́ ọlọ́run wájú àwọn èèyàn wàlẹ́ ọlọ́run ló búkú lọ́lẹ́yìn kẹ́lẹ́ ìbájẹ́ wàlẹ́ ọlọ́run kò sí wàlẹ́ ọlọ́run láyé mọ́nu. ẹ sì máa gbé àwọn yẹn gbé ẹ̀sìn ayán ẹ̀mí àwọn èèyàn tó trọ́ọ̀sì ó sì látara ẹni tẹ́sán pẹ̀lú arákùnrin yẹn
nítorí káwọn ọlọ́run mú mọ́tò tó bá lè kọ́ ẹgbà fún káwọn ọmọ bẹ̀rẹ̀ sáàdì ọmọ dáhùn èyí Kùránì kò lè dáka gbogbo yín bàbá lẹ́yìn àgbàlagbà wa wọ̀nyí àtẹ̀yìn sáájú wa wọ̀nyí náà ó sì dọ́dọ̀ yín mo tí lọ́ọ́ ní fíìmà jẹ́ nìyẹn ẹ máa pọ́njáde lákìsà àwọn kan bẹ tí wọ́n ṣe wàhálà torí pé wọ́n ti rókò lọ́wọ́ àwọn èèyàn kó lọ́wọ́ àwọn oògùn sàkárà àwọn èèyàn ọ̀dẹ́ nǹkan lójú yín ẹ̀fà àwọn àwòbáṣù wọn mójútó wọn kọ́sẹ́ ó lè dákúrá nìkà dáadáa ni ẹ máa wẹ́kọ̀ mọ́ ẹ máa ṣe ẹ máa sí lórin tàbí báyìí lọ́jọ́ dá fún sànúsí tó pàdé arákùnrin wọn sáwọn sódò ọ̀rọ̀ fún tá ń retí lọ́dọ̀ nínú Sheikh Labib lọ́jọ́ dá fún yìí sí ẹ̀sìn ní wọ ẹ̀ ní ṣubú láíláí bó ṣe wọlé mọ́ tẹ́yìn àtàwọn ọmọ yóò tó ju tí ń lọ lọ́wọ́ sì ti sàánú yín látọjú yín náà ni kò ní gbá ìdán kò ní gbà lọ́wọ́ yín kò ní gbá dáadáa kò ní gbà lọ́wọ́ yín ẹ̀mẹ́dàkùn náà tó lè tú lọrin sílẹ̀ wà Ọlọ́run fún yín lókìkí bẹ́ẹ̀ Ọlọ́run fún yín nímọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run fún yín níyì bẹ́ẹ̀ Ọlọ́run pàtàkì láwùjọ bẹ́ẹ̀ ẹ máa bẹ́ẹ̀ mọ̀ Ọlọ́run ti èèyàn gbà èèyàn ọgbà Ọlọ́run ti ṣe yín nìyẹn ẹ wá lù síbi dáadáa ẹ lù síbi dáadáa kulla shay'in ahsaynahu fi kitabin mubin gbogbo àwọn activities gbogbo ń tàn sí pátápátá fi kitabin la yadillu rabbi wala yansa. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.